Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi ò ní di o, mo kẹ́yìn àgbàlagbà Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórí ìgbà tí mo ń ṣe live video ní lẹ́yìn ẹ̀kan tàbánà torí màgbà tí màá upload fídíò yìí bóyá àárọ̀ ọjọ́ kejì ni bóyá alẹ́ náà sí ní. Bí mo ṣe ń ṣe live video yẹ làwọn ní kọ reconnecting mo ṣe bí ẹ̀ márùn-ún wọ́n á wo pé ṣe pé bí àwọn YouTube gan fọwọ́ sí bí àwọn bandits ṣe ń han àwọn èèyàn wa lè mọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ live video lámọ̀ ṣe tó jẹ́ pé kò ní sí ọ̀rọ̀ kankan ó wá ń jọmọ́ iṣẹ́ tó ń jọmọ́ ayẹta ìbọn ìwà ń gbé reconnecting wa mú ni kí ló ń ṣẹlẹ̀ eléyìí ò ṣẹlẹ̀ rí Ọlọ́run ní fi wá sílẹ̀. Mo fẹ́ kẹ́yìn ènìyàn mi kẹ́ farabalẹ̀ jókòó ní wákàtí òwò yìí ẹ̀yin èèyàn mi nílà oòrùn ìwọ̀ oòrùn ní gúúsù ní àríwá mo fẹ́ kẹ́ fi ara balẹ̀ kẹ́ jókòó kẹ́ wá gbóhùn rìnrìn lẹ́nu èmi ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́ni o. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a ti sọ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà wa níbí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń jẹ́ kàyéfì fún wa nítorí wípé ibi tó bá ti di wípé ológun tó ti mú balógun tó ti sápò lójú ogun ẹ̀ǹpá wọn tó jọ́ ọmọ ogun gan àwọn gan wọn ò ṣèfù ó tojú sí gbogbo èèyàn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà báyìí ó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà báyìí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé kò sẹ́ni tí ò lè kàn màkàmàkà lóye kàn kọ́lọ́hún má jẹ́ kí aburú ayé kó má jẹ́ ó kàn wá tọmọtọmọ tẹbí tará o. Ìdí nìyẹn tí mo fi ní pé kó ṣe gbogbo ìgbà náà láwọn máa mú bí ẹ̀yọ́nú àánú nǹkan kan yẹ wá nítorí wípé ẹni tí wọ́n bá pa kò sẹ́ni tí ó ṣàánú ẹ̀ mọ́ yóò lọ bẹ́lẹ́dùmarè lókè ni. Kò sí owó wà láwọn sọ wípé ikú tẹ̀dá òkú ó ti wà lákọsílẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tàn yín ọ̀pọ̀lọpọ̀ nkú tẹ́lòmíì nkú tó jẹ́ pé kò sí lákọsílẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lè ní ọ̀rọ̀ yẹ gan ò fẹ́ lọ mi ò rò kó lọ. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Ẹ̀yin ènìyàn mi gbogbo wa la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí nípa àwọn Fúlàní àwọn báńdíìtì àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n dẹ́mi àwọn ènìyàn légbodò. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé wọ́n ti hàn lémọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti rán sí ọ̀run àrèmábọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé wọ́n wà nílé ìjọsìn wọ́n ń jọ́sìn lọ́wọ́ àwọn ará bí wọ́n sì lọ síbẹ̀ ìka tó ṣẹlẹ̀ ní Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣàrántí tọ́nà pa èèyàn mẹ́ta àbí mẹ́rin tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn jí gbé sá lọ. Bẹ́ẹ̀ sì ni ọ̀kan ṣẹlẹ̀ bóyá ọlọ́dún tó lọ nílùú Oǹdó tó jẹ́ wípé èèyàn tó ti pa níbẹ̀ kò mọ níwọ̀n. Ilé ayé yìí ó ti ń lágbára báyìí ṣùgbọ́n kò sí ẹnì kankan tó lè gbà wá àyàfi Elédùmarè. Kò sí nǹkan tó Elédùmarè ọba ò sì ní sọ̀kalẹ̀ lókè láti wá gbà wá. Àwa láwọn mú àwọn ewé àwọn egbò tó Elédùmarè dá láti mú kó mára wọn lọ sára eléyìí ni ò dàbí ìránṣẹ́ láti fi bẹ́ Elédùmarè pé eléyìí ò fẹ́ kí ìbọn rán wọn o Elédùmarè ó wá jẹ ló ń tẹ̀ pé ìbọn ò lè rán nítorí pé ó dàbí àánú ni Ọlọ́run bá fẹ́ ṣàánú yàn kò ní sọ̀wá kò ní sọ̀kalẹ̀ látòkè èèyàn náà ni ó rán síyàn bẹ́ẹ̀ náà ni Ọlọ́run Elédùmarè sì rán Olúbíkẹ́ Àtọ̀sán Ìbíkẹ́ sí wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire láti lè mọ lo ewé láti lè mọ lo egbò láti lè mọ lo àwọn nǹkan mèremère láti fi mọ ṣọ́ ara wa nínú ayé ìkà nínú ayé ọ̀dájú tá a bára wa yìí. Ó lágbára o. Ẹ̀yin ènìyàn mi aburú ẹ sọ fún ni kó tó ṣe ni
nítorí ikú èsì sọ fún ni ó ń pa ni kó tó di pé yóò pa ènìyàn. Kọ́lọ́run má jẹ́ aburú ayé, kó má jẹ́ ikú ayé, ikú oró, kó má pa ẹnìkọ̀ọ̀kan nínú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n yìnbọn pa. Gbogbo wa la mọ̀ yí pé àwọn ìjọba gan wọn ò lè gbà wá. Ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn bàbá wa tí wọ́n ní tó jẹ́ nǹkan ìbílẹ̀, kò sí nǹkan tó le níbẹ̀, nítorí pé kó tó di pé wọ́n ráyè wọlé sí wa lára ni wọ́n ti ń sọ pé ká má ṣoògùn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé ó jólú ọdẹ ni, ẹlòmíì jẹ́ balógun, ó jólú awo ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ wípé kò ṣe àwọn nǹkan ìbílẹ̀ yìí mọ́. Ẹlòmíràn gan owó ló ń sáré, kò sáré agbára mọ́. Níbi tọ̀pọ̀lọpọ̀ ilé ayé tá a wà yìí, owó ti ranjú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kò jẹ́ kí wọ́n wá agbára, owó ni wọ́n ń wá kiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá à ń sọ wọ̀nyí tó jẹ́ bí àwọn ológun, balógun, nǹkan oríṣiríṣi, gbogbo wa la mọ̀ pé láyé àtijọ́ bógun bá fẹ́ ṣẹlẹ̀, àwọn balógun ni wọ́n á rán sójú ogun, wọ́n á sì ṣẹ́gun àjàṣẹ́. Nígbà tí àwọn balógun tàbáwọn olóde àbáwọn nǹkan kan tán ti ṣe nǹkan agbára sára. Ṣùgbọ́n láyé tá a wà yìí, wọn ò ṣe nǹkan kan tó jọ má gbára sára mọ́, nkálukú ń wá ọ̀ṣọ́lẹ̀ káàkiri ni. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká jára wa. Èmi ọmọ Oòduà Àgbókùbá yín sòótọ́ ọ̀rọ̀, èmi ó sọ òdodo ọ̀rọ̀ fún yín, tí ó bá wù mí kẹ́ ẹ gbọ́, tó bá wù yín kẹ́ ẹ gbà o. Àwọn àṣírí kan bẹ nílẹ̀ Yorùbá tó jọ mọ́ ayẹta ìbọn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti yí ọpọlọ rẹ̀ dànù, tó jẹ́ pé wá ó ga o. Wọ́n ti yí ọpọlọ àwọn ẹlòmíràn dànù tó jẹ́ wípé tá a bá ń gbọ́ pé nǹkan Yorùbá, pé ewé àtegbọ́n máa ní Yorùbá level, wọ́n mọ̀ wí. Ẹlòmíràn wà tó jẹ́ wípé bá burú bá wá jàlú lórí, tí nǹkan burú ṣẹlẹ̀ sí, àwa máa sunkún. Ẹ jẹ́ ká padà sídìí ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká padà sídìí nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Ẹni tó bá ní ayẹta lára, tá bá yìnbọn mọ́, tí ó ràn tó sá lọ, tó escape, ǹjẹ́ òun ò ti jẹ lára àwọn iṣẹ́ bàbá wa bí? Àti kòńgò tí nǹkan òǹgò ti jẹ níbi nǹkan ìbílẹ̀ tàbí nǹkan olúbíkẹ́ ọ̀sán ìbíkẹ́. Ẹ má jẹ́ kí wọ́n gbé wa ní gógó mọ́. Ẹ má jẹ́ kí wọ́n tàn wá mọ́. Ẹ má jẹ́ kí wọ́n sọ pé ewé àtegbò ó ṣe jẹ́. Láháólà, òótọ́ l'Elédùmarè ń bẹ. Ṣùgbọ́n kéèyàn wá máa sọ pé òun máa ka Yàsín, wọ́n kọ ìbọn sí yín, ẹ wá ń ka Yàsín wal Qur'anil Hakim innaka laminal mursalin ala siratil mustaqim níwájú ìbọn AK-47. Ọ̀run lèyìn ó ti ká parí o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ní àwọn nǹkan ìbílẹ̀ lára, ògùn bẹ́ẹ̀ tí ń pè lóògùn, ògùn kọ̀ọ̀kan ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀mí Elédùmarè. Ọlọ́run ọba gbogbo ìgbà bóyá yìnbọn, ẹ̀mí yẹn ni á dí gàgà, á dúró síwájú yàn, oní ò máa fara gba ìbọn náà, kò ní jẹ́ ìbọn yàn, kò ní jẹ́ kó rán yàn. Kí ló le àwọn nǹkan ìbílẹ̀ ẹja sóògùn yẹn ènìyàn mi? Tó bá jẹ́ wípé bọ́lọ́run ọba Elédùmarè ṣe jẹ́ kí n mọ ewé, ló jẹ́ kí n mọ egbò tó ni mo ṣe ń ṣe nǹkan sára tó, ó ṣeé ṣe kéèyàn ti di olè, kéèyàn ti di ajigunjalè. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ wípé Ọlọ́run kàn kádàrá kókó kàn ní ìwé díẹ̀ lọ́wọ́, àti ẹ̀gbọ́ tàn lọ́ra àwọn olè nípa àwọn aníní ni Yẹnúsì nǹkan ní tán kan nínú wọn. Bàbá rẹ̀ jẹ́ akọni, ó kàn gbéwèé àkáǹtì fún bàbá rẹ̀ kú. Instead kóun máa fi àwọn oògùn tó ní kó máa fi tọ́jú àwọn èèyàn, kó máa fi ràn yàn lọ́wọ́, ó lọ ṣe oògùn ọgbọ́n àfẹ́ẹ̀rí, ó ṣe gbogbo ẹ sára yín lọ fi ń jalè kiri. Ẹ̀yin ènìyàn mi, fídíò yìí ogún ló ti tọ́, ṣùgbọ́n màá bá yín sọ òdodo ọ̀rọ̀ kó tó di pa lọ bí tá ń lọ.
live video mo fẹ́ fi kíní yìí ṣe ṣùgbọ́n Ọlọ́run jákàrí sí ó dà pé normal video yìí ló fẹ́ lọ. Ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká lo máa fún yín ní iṣẹ́ ayẹta 4. Ayẹta ìbọn tí mo mọ̀ mo fi Elédùmarè búra kò lóǹkà. Èmi ọmọ Oòduà àgbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣùgbọ́n máa fún yín 4. Ẹsẹ̀ 4 sára èèyàn akíkanjú akọni èèyàn sógun kan sára kó wá gbọ́kànlé. Bọ́ bá ṣèyí ṣe 4 sára bí kan bá jẹ́yàn tán mọ́ ìkejì lè jẹ́yàn tán mọ́ bí kejì bá jẹ́yàn tán mọ́ ìkẹtọ̀ lè jẹ́yàn tán mọ́. Kò ṣe wó kó wá ṣayẹta kan kó wá ṣe sára kó wá rò pọ̀ ti wà arrived ṣògùn sára lóríṣiríṣi sọ àwọn oògùn sára lóríṣiríṣi. Ọlọ́run ní padà lẹ́yìn wa o ẹ jẹ́ ká lọ. Fún ayẹta ìbọn tó Olódùmarè fi àlùbáríkà sí kílẹ̀ bá mi wá. Ẹ bá mi lọ síbi igi ìbẹ́pẹ. Ẹ bá mi wá ìbẹ́ bá mi fojú wá ìbẹ́pẹ tó pọ́n lórí igi rẹ̀. Ẹ bá mi fi nǹkan gùn tàbí kẹ́ fi nǹkan gé kẹ́ fi nǹkan kàn ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìbẹ́pẹ yìí ẹ má jẹ́ ó jábọ́. Ẹ bá mi wọ́n. Àpèwé kan ní ewé àìlú. Ẹ bá mi jẹ́ ewé àìlú 201. Ẹ má jẹ́ ewé yẹn lu ẹ rí pé kò lu. Ẹ bá mi wé èso wéré jẹjẹ 201 ẹyọ atare 201. Ẹ bá mi pa ìbẹ́pọ̀n yìí ẹ má jẹ́ gbẹ̀rẹ̀ ẹ má jẹ́ kanlẹ̀ o ẹ bá mi pa ní pánsá. Ẹ bá mi kó ewé àìlú yìí ẹ tó sínú rẹ̀ ẹ kó ewé wéré jẹjẹ kó sí ọkọ atare náà 201 ẹ kó lé lórí. Ẹ bá mi dé e padà ẹ bá mi wé ní òwú dúdú àti funfun díẹ̀ níwọ̀nba. Ẹ bá mi gbé sínú ìsasùn ẹ bá mi jó láìsí wò. Tẹ́ ẹ bá jó tán ẹ lọ́kúnná ẹ mú ẹ fi síngbẹ́rẹ́ láti ibi ọ̀gàngàn orí yín báyìí ẹ sin dórí yín lọ sẹ́yìn títí tí ó fi pé 201. Ẹ fi gbé ẹ fi ẹbù yìí ẹ fi rá èèyàn kan ṣoṣo olówà fún. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ẹ tó bá mi wé ewé àìlú 201. Ẹ bá mi wọ́ ẹ̀yìn ọ̀pẹ tó jábọ́ fúnra rẹ̀ kò sí èyí tí àwọn kọ èyí tó jẹ́ pé ẹ rí nídìí ọ̀pẹ tó jẹ́ pé ó ti pọ́n tó jábọ́ fúnra rẹ̀ yìí náà mọ̀ pé bẹ́yìn ò bá pọ́n kò lè jábọ́. Ẹ bá mi sá púpọ̀ dáadáa papọ̀ módìdí atare kan. Ẹ bá mi wá fìlà gọ̀bì fìlà táwọn àbá wa máa ń dé gogoro yẹ iná yẹn lọ ra fìlà yẹ ẹ kọ́kọ́ dé fìlà yẹ dé fún bí oṣù kan tàbí bí ọ̀sẹ̀ méjì kẹ́ lù dáadáa. Ẹ wá kó àwọn kinní yẹ kó sínú rẹ̀ ẹ bá mi mú ẹ bá mi jó. Tí wàá ti bá mi jó ẹ bá mi fún ẹ̀kọ́ mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ bá mi fún ẹ̀kọ́ mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó di 2. Ẹlẹ́ẹ̀kẹta bá mi wéwé ìrókò tí ò lu ẹ bá mi fi atalẹ̀ kékeré ẹ bá mi fi orógbó kékeré kan sí jàre ẹ fi bò lára kó má hàn jáde. Ẹ jù sẹ́nu ẹ jẹ́ láì yanu láì bẹ́ẹ̀ kankan sọ̀rọ̀ ẹrún jẹ ẹ gbé mi ẹ mọ ọtí lé lórí níwọ̀nba. Ẹlẹ́ẹ̀kẹrin ẹ bá mi ra ọtí ṣìnáàpù ẹ bá mi lọ ẹ bá mi já ẹ bá mi mú ẹ̀fọ́ gúre ẹ bá mi tú lórí lọ́nà bíi 4 ẹ tú dìtìdìtì ẹ má gbọ̀n yẹ̀pẹ̀ jíire kúrò. Ẹ kó sínú ṣìnáàpù yìí ẹ bá mi yín odidi atare kan sí nífẹ̀ẹ́nufẹ́ ẹ̀ka kò sì gbọ́dọ̀ tàdánù nínú atare yìí ẹ rọ́ sínú rẹ̀ ẹ dé pa fọ́jọ́ 7 lẹ́yìn ọjọ́ 7 ẹ jẹ́ ká máa yọ ọmú lẹ́ẹ̀kọ̀ọ̀kan òjọ́ ni agbòjọ́ ni tẹ́ bá ti yọ ọmú lónìí tẹ́ bá fi lè sùn ó ti tán lára nu tó bá di ọjọ́ 2 yẹ tún mú. Àwọn tí mo kà kalẹ̀ yìí ẹ gbìyànjú ẹ ṣe gbogbo rẹ̀. Èyí tó jẹ́ ti ṣìnáàpù yìí ẹ yìnbọn mọ́ ìgò yẹ kò ní wọlé. Èyí tó jẹ́ ti wo ló kù dàpọ̀ náà sì ni ó ṣe tó dáwò lára nǹkan tó ẹ mú ẹ ṣe sára. Ọlọ́run bò ní jẹ́ ká rógun àṣìta àbọ̀n ìbá ayé àdá ayé kan ò ní ràn wá. Ọ̀pọ̀lọpọ̀ òkígbẹ́ mo ti fi kalẹ̀ òkígbẹ́ pọ̀ tí mo ti fi kalẹ̀ ẹ lọ yẹ̀wò tí ẹ ṣe ẹsẹ̀ ayẹta àbọ̀n sára ẹ ṣe sára. Àwọn iṣẹ́ ìfura náà ó ti wà lórí YouTube channel mi ọmọ Oòduà àgbà ẹ lọ ṣe táburú bá fẹ́ ṣẹlẹ̀ yóò máa ta wá lólobó. Irú àwọn tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n kan àdánwò yẹ tẹ́ ẹ bá ní fura lára ẹ ti kúrò níbẹ̀ tàbí ẹ nílé lọ ṣọ́ọ̀ṣì níjọ́ náà ara ó fún yín. Ẹ̀yin ènìyàn mẹ́jà padà sínú nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Òdodo ọ̀rọ̀ mò ń bá yín sọ o wàláhì yóò sì dá tẹ́ ẹ bá gbọ́ sí mi lẹ́nu o. Tó bá rí bákan náà mọ́ lọ láì láìkí o fẹ̀mí ìmoore hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì
share rẹ̀ síbí, share rẹ̀ sáwọn ènìyàn tó nífẹ̀ẹ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí a bá wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ò ní fi rúbọ Nàìjíríà o. Ìbọn ayé ọwọ́ àwọn báńdíìtì ò ní tẹ̀ wá, àṣírí wọn ó sì tú láṣẹ Ọlọ́run. Tó bá rí bákan náà, ire o.